Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ ti ń wò wá lórílẹ̀‐èdè àgbáyé. Yálà ó jẹ́ ní orílẹ̀‐èdè Nàìjíríà ní tàbí òkè òkun. A kí yín pé ẹ kú déédéé wòyí ní gbogbo ibi tí ẹ ti ń rí wa tẹ́ sì ti ń gbọ́ wa. Lónìí sinimá èyí tí a fẹ́ gbé yẹ̀wò. Wọ́n ní a pè àkọlé rẹ̀ ní Yemoja apá kẹta. Fáfàní gbogbo ẹ̀yin tẹ́ sì ń rí YouTube channel wa fún ìgbà àkọ́kọ́. A rọ̀ yín, a bẹ̀ yín wípé kẹ́ tẹ subscribe button. Lẹ́yìn tí a bá ti tẹ subscribe button tán, ẹ má gbàgbé láti tẹ agogo ẹ̀gbẹ́ rẹ̀ tó rọrùn ló máa ta yín lólobó ní ìgbà tí àwọn sinimá aládùn sinimá olóyin mìíràn bá jáde. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé lórí ìkànnì ayélujára wa wípé a máa ń ṣe movie review lọ́lọ́kan òjọ̀kan, pàápàá jùlọ gbogbo àwọn sinimá èyí tí ó ní apá kìíní, apá kejì àbí apá kẹta la máa ń gbé yẹ̀wò. Yemoja apá kẹta la fẹ́ gbé yẹ̀wò lónìí. Fáfàní gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò rárá, ẹ lè rí wò lórí Yetunde Barnabas TV, ibẹ̀ náà ti ṣí rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Fáfàní gbogbo ẹ̀yin tí ẹ ti wò part 1, part 2, ẹ kọ sórí comment section kí lẹ lérò pé ó lè ṣẹlẹ̀ nínú part 3. Fáfàní gbogbo ẹ̀yin tí ò tí wò, tẹ́ bá ti wò tán ẹ padà sórí YouTube channel wa kẹ́ sọ fún wa ohun tí ẹ lérò, èròǹgbà yín, ẹ̀kọ́ tẹ́ kọ́ nínú sinimá yìí. Àwọn òṣèré tó kópa nínú rẹ̀ rèé o. Èèyàn bíi Yetunde Barnabas, Kiki Bakare, Zainab Bakare àti Afeez ọwọ́, àwọn ló kópa nínú sinimá yìí. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn àgbà òṣèré mìíràn wọ́n kópa nínú rẹ̀, ṣùgbọ́n gbogbo rẹ̀ náà kọ́ la lè sọ. Ní tèmi o, apá kẹta rẹ̀ èmi fẹ́ kó jáde. Ẹ̀yin ẹ kọ sórí comment section kẹjá sọ̀rọ̀ lórí rẹ̀. Tí jẹ́ mìíràn ọjọ́ rẹ̀, ire lójú owó máa rí, ire náà yóò gbogbo máa rí. Láṣẹ Èdùmàrè, ó dàbọ̀ tó dìgbà mìíràn, ire o.